kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa ti Yewa lábẹ́ aláṣẹ wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi jẹ́ kí a gbàdúrà. Olúwa agbẹ́yìnga bí a ti ń lọ nínú ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí pé kó fún wa ní òye nípa ọ̀rọ̀ rẹ ká lè jogún ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Bàbá wa jọ̀wọ́ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. A kí gbogbo aráalé. Orúkọ tèmi ni Balogun Oloruntoba láti St. Peter Anglican Church Eredo Archdeaconry. Ṣé bàbá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Kí gbogbo àwọn aráalé káàbọ̀ sí ètò ẹ̀kọ́ yìí. Orúkọ tèmi ni Oluwafemi Omotosho láti ìjọ Eredo St. Peter Anglican Church Eredo Archdeaconry. Ṣé bàbá wa Olúwa ràn yín lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bíbélì wa tí a ti ń gbé yẹ̀wò tí ọ̀sẹ̀ yìí bákan náà àkórí rẹ̀ ni pé Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí ni jíjọba pẹ̀lú Ọlọ́run títí láé. Jíjọba pẹ̀lú Ọlọ́run títí láé, à ń wo apá kejì rẹ̀. Orí ọ̀rọ̀ ni ìrètí àwọn Kìrìsìtẹ́nì. Ìyẹn ni orí ọ̀rọ̀, ìrètí àwọn Kìrìsìtẹ́nì. Ibi kíkà wa ń bẹ ní ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 29. A ó tún wá lọ sí ẹsẹ̀ 51 sí 62. Kọ́ríńtì kìíní orí 15, a ó ka ẹsẹ̀ 29. A ó wá kọjá lọ sí ẹsẹ̀ 51 sí 62. Báwa kà bàbá nílùú wa. Kọ́ríńtì kìíní orí 15, báwa ká ẹsẹ̀ 31. Ó kà báyìí. Ó ní ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun. Ṣùgbọ́n nígbà tí ara ìdìbàjẹ́ yìí bá ti gbé àìdìbàjẹ́ wọ̀, tí ara ikú yìí bá sì ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán, nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò sẹ pé a gbé ikú mi ní ìṣẹ́gun. Ikú oró rẹ̀ dà, ìṣà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Oró ikú lé ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ní òfin. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láìyẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Àti gbọ́ bí wọ́n ti kà á. Ẹ jẹ́ kí ẹ yára wo èròǹgbà wa. Èròǹgbà wa tí ọ̀sẹ̀ yìí sọ pé láti rán àwa Kìrìsìtẹ́nì létí pé ikú kò ní ipa lórí wa bí a bá kà á bí a bá kú nínú Kristi. Ó ní láti rán àwa Kìrìsìtẹ́nì létí pé ikú kò ní ipa lórí wa ìyẹn bí a bá kú nínú Kristi. Èròǹgbà kejì, láti kẹ́kọ̀ọ́ ìdí tí Kìrìsìtẹ́nì fi ní láti fojú sọ́nà sí ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run dípò kí wọ́n rọ̀ mọ́ àwọn ẹwà ayé yìí. A ti rí àwọn èròǹgbà yẹn. Èròǹgbà ìkíní ni pé láti jẹ́ ká mọ̀ pé ikú kò ní ipa lórí wa nígbà tí a bá wà nínú Kristi. Èròǹgbà kejì, láti jẹ́ ká mọ̀ pé a ní láti ní ìfojúsọ́nà sí ìjọba ayérayé dípò kí a máa faramọ́ ohun ayé yìí. Ẹ jẹ́ ká wo ìfáàrà wa. Nínú ìfáàrà, wọ́n ní okùn ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ni a lè díwọ̀n nípasẹ̀ ìpele àfojúsùn wa láti jọba títí láé pẹ̀lú Ọlọ́run ju ìjọba ní ayé fún ìgbà díẹ̀. Bí a bá ṣe ń fojú sí ohun àmúyẹ ayé yìí àti èrè rẹ̀ tó, bẹ́ẹ̀ ni a ó ṣe pàdánù àfojúsùn wa lórí adé ọ̀run tí ó wà títí láé. Àwọn Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ mú ìdàgbàsókè bá kí wọ́n sì ní ìrètí gíga lórí bí ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run yóò ti rí, kí wọ́n sì fẹ́ nígbà gbogbo láti wà níbẹ̀. Ṣàrí ìfọ́ra yẹn ohun tó lágbára ni. Wọ́n jẹ́ kí a mọ̀ pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, okùn ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ó díwọ̀n nípasẹ̀ ìfojúsùn wa láti jọba títí láé pẹ̀lú Ọlọ́run. Wọ́n sì fi yé wa pé ó dára ju kí a ní ìfojúsùn nínú ayé yìí lọ. Bákan náà nínú ìfáàrà wa, wọ́n ń jẹ́ kó dímọ̀ fún wa pé bí a bá ṣe ń fojú sí ohun àmúyẹ ayé yìí àti èrè rẹ̀ tó, bẹ́ẹ̀ ni a ó pàdánù sí ọ̀run. Eléyìí jẹ́ ká mọ̀ pé a ò gbọdọ̀ ní àfojúsùn sí ohun ti ayé nìkan
débi tí a fi pàdánù ti ìjọba Ọlọ́run. Gbogbo àdúrà bí a ti ń wo àwọn atọ́nàjúrò wa, Ọlọ́run yóò fún wa ní ìmọ̀ àti òye, á sì fún wa ní oore ọ̀fẹ́ ká lè múra sílẹ̀, ká sì lè ní àfojúsùn fún ohun tí ìjọba ayérayé. Jẹ́ ká wo ìbéèrè wa ìkíní. Ó ní ká ronú lórí ibi tí a kà wọ̀nyí, tí ó ní kí a sì yàn ọ̀nà ìrètí àwọn Kìrìsìtẹ́nì nínú ìyè lẹ́yìn ikú. Ṣẹ̀rí, ó ní ronú lórí ibi kíkà wa tí ò ní, kí o sì yan ọ̀nà ìrètí àwọn Kìrìsìtẹ́nì nínú ìyè lẹ́yìn ikú. Báwa tanná sí ìbéèrè yìí. Praise the Lord. Hallelujah. Tábà wo ibi kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrìnléláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta. A rí pé ìwé mímọ́ sọ fún wa bí a ṣe gbé ikú mì ní àìjìbàjẹ́. Pé ó sọ fún wa pé ìrètí àwa Kìrìsìtẹ́nì lẹ́yìn ayé yìí ni pé kí a bá Ọlọ́run jọba. So a gbọ́dọ̀ máa ní lọ́kàn gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí ẹni tí Jésù ti kú fún, tàdé ti fi ayé wa fún Jésù, pé lọ́jọ́ kan a fi ayé sílẹ̀, a ó sì bá Ọlọ́run jọba. Nínú ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé tí àwa bá ní ibi tí a ń lọ lọ́run, ó ní àwa jẹ́ òtòṣì ní ayé yìí. So a gbọ́dọ̀ máa fojú sọ́nà sí ọ̀rọ̀ títán. Àjẹ́ òtòṣì ẹni tó tòṣì jù nínú ayé yìí. So gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ máa fojú sí ọ̀nà fún ọjọ́ àjíǹde. Ẹ ṣé bàbá wa, wọ́n jẹ́ kó yé wa pé a ní láti ní àfojúsùn sí ohun tí ọ̀run, ká má bàa ṣègbé pẹ̀lú ayé. Ẹ ṣé bàbá wa, Olúwa ní pàlàkàyé yín. Ìbéèrè kejì, wọ́n ní kí ni ìdí tí àwọn Kìrìsìtẹ́nì fi ní láti fojú sọ́nà sí ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run dípò kí wọ́n máa fúnká mọ́ ohun adùn ayé yìí tí ó ń kọjá lọ. Ká wá jíròrò gidigidi láti inú àkọsílẹ̀ àwọn ibi tí a kà yẹn, bàbá wa. Praise the Lord. Àti abáwo ibi kíkà wa, Jòhánù sọ pé òun rí ayé tuntun, àti olóhùn rí ayé tuntun, ayé ti sin ó sì kọjá lọ. A rí pé tí ènìyàn bá ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀, tó ní ipò, tó ní agbára, tó bá ti fi ayé sílẹ̀, ohun gbogbo ti dópin. Ṣùgbọ́n ayé tí a ń lọ, òun ni kò rí dópin. Ibẹ̀ ni ìgbádùn ayérayé, ibẹ̀ ni kò sí ikú mọ́, kò sí ìbànújẹ́ mọ́, kò sí nǹkan tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn, kò sí nǹkan tá a jẹ́ ẹ̀dùn fún wa. A rí pé ìdùnnú ayérayé, ayọ̀ òun ló wà níbẹ̀. Ẹ ṣé bàbá wa. Bàbá wa dúró lóhùn kan, wọ́n níbi tí àwọn ẹ̀kì í dópin bí ayé yìí tó máa ń wá sí òpin. Ẹ ṣé, ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ máa ní ìfojúsùn. Ẹ ṣé, Olúwa ràn wá lọ́wọ́, Olúwa fún wa ní oore ọ̀fẹ́. Wọ́n ní kí ni ìrètí àwọn Kìrìsìtẹ́nì nípa ayérayé. Bàbá wa, kí ni ìrètí wa? Ayérayé yìí, ẹ ṣé. Ìrètí wa náà ni pé a rí pé nínú ìbíkà wa nínú ìwé ìfihàn orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. A rí pé ọ̀rọ̀ Ọlọ́run ó fi yé wa bí Ọlọ́run yóò ṣe nu omijé gbogbo nù. Ó ní a wà ní ìfẹ́ pẹ̀lú ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run nínú ayérayé. Níbẹ̀ kì yóò sí ikú mọ́, níbẹ̀ kì yóò sí àìsàn mọ́, níbẹ̀ kì yóò sí ìparun ẹkún mọ́. Níbẹ̀ ni a ó máa yọ̀ níwájú Ọlọ́run nígbà gbogbo lójoojúmọ́ ayé wa. Ẹ ṣé bàbá wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé níbi tí a ń lọ ayérayé yìí, ìdí tí a gbọ́dọ̀ ní àfojúsùn ni pé kò sí ikú níbẹ̀, bẹ́ẹ̀ ni kò sí òṣè, kò sí ìyà. Bàbá wa fi yé wa pé níbẹ̀ ni a ó máa yọ̀ sí ayérayé. Ǹjẹ́ èmi àti ẹ̀yin múra sílẹ̀ fún ilé yìí? Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin, wọ́n ní ká mẹ́nuba lára àwọn ìdí tí àwọn Kìrìsìtẹ́nì kan fi ń sọ ìgbàgbọ́ nù nípa ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run. Nígbà tí a bá ka ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 9 sí 12 yẹn, wọ́n ní kí sì ni òye kí ó jẹ́ ìdúró wa gẹ́gẹ́ bí arìnrìn-àjò ìjọba Ọlọ́run. Praise the Lord. Àti a bá wo ìbéèrè náà dáadáa, a rí pé ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì èṣù ti fi àwọn nǹkan ayé yìí ó ti fi tàn wá jẹ. Ọ̀pọ̀lọpọ̀ owó là ń lé dípò ká máa lé ìjọba ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ipò là ń lé dípò ká máa lé ìjọba ọ̀run. Èṣù mọ̀ pé wọ́n fi àwọn nǹkan wọ̀nyí fi gba ibi tó lógo, ibi tó dára jù lọ́wọ́ wa. Èṣù ti ti àwọn nǹkan wọ̀nyí sí ọkàn àwa Kìrìsìtẹ́nì dípò ká gbé àgbélébùú wa, ká máa tẹ̀lé Jésù lẹ́yìn, ká máa tẹ̀lé nǹkan tó ṣe ti ìjọba nǹkan ayé yìí. Èṣù tí ó fi bò á lójú, so òun ló ń wù wá, òun ni ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì ń tẹ̀lé dípò kan tẹ̀lé nǹkan tó ṣe ti ìjọba ọ̀run. Láti pé àwọn nǹkan tí a lè ṣe ń pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ká gbé àgbélébùú wa, ká dúró ṣinṣin, ká mọ̀ pé kí ni o ti kú tìyé ni, máa tẹ̀lé Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ayé ni kí n lè bá jọba ní ìkẹyìn.
ṣé bàbá Olúwa ràn wá lọ́wọ́ fún òye yín. Ó ní bí ó ti wù kí àṣeyọrí yẹn ní ìparí o àti àtòjọ ọ̀rọ̀ wa rí ní ayé yìí kò ṣeé fi wé adùn ọ̀run níbi tí kò sí ikú tàbí ìkùnà mọ́, kò sì sí ìdáyàfúnni, bẹ́ẹ̀ ni kò sí ní ìhàlẹ̀ mọ́ni. Níbi tí a ń lọ kò sí ìhàlẹ̀ mọ́ni, kò sí ikú, kò sí òṣè. Ó jẹ́ ìrètí ológo tí a gbọ́dọ̀ fojú sọ́nà fún àti jẹ adùn rẹ̀. Olúwa ó ràn wá lọ́wọ́ láti ní àfojúsọ́nà yìí fún ìrònú bí ó ti wù kí ayé yìí kí ó dúró títí láé yìí ti lógo tó, kò ṣeé fi wé ayọ̀ ayérayé ti ọ̀run. Wọ́n ní bó ti wù kí ayé tí ó dúró títí láyé yìí ti lógo tó, kò ṣeé fi wé ayé ti ọ̀run, ìyẹn ayọ̀ Ọlọ́run. Nínú àkọsórí wa níwé ìfihàn orí ìkeje ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún, a ó jọ ka àkọsórí wa yẹn. Wọ́n ti jẹ́ kó yé wa pé a ò lè fi adùn ìjọba Ọlọ́run wé adùn ti ayé yìí. Ẹ jẹ́ kí a jọ ka àkọsórí wa níwé ìfihàn orí ìkeje ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ó yá o. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí ìkorò, nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ìyè orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu ojúkòkòrò kúrò lójú wọn. Olúwa ràn wá lọ́wọ́. Jẹ́ ká gbàdúrà. Olúwa bẹ̀ ọ́ pé ìwà ràn wá lọ́wọ́, wà á fún wa ní oore ọ̀fẹ́ láti ní àfojúsùn sí ìjọba ọ̀run, ká lè bá ọ jọba níkẹyìn ayé wa nítorí Jésù Kristi Olúwa wa.